ọ̀pọ̀ àwọn tó ń jà fún justice for Mohbad àpò ara wọn ni wọ́n ń jà fún o ọlọ́run sì máa tú àṣírí àwọn tó pa Mohbad. Wòlíì Jeremiah Segun ló fi ọ̀rọ̀ ìran yìí sórí ayélujára látàrí gbogbo akitiyan táwọn èèyàn ń ṣe láti rí i pé ìdájọ́ òdodo ó wáyé lórí ọ̀rọ̀ ikú Mohbad. Ìyàlẹ́nu ńlá náà ló jẹ́ fún ọ̀pọ̀ àwọn èèyàn pé pẹ̀lú gbogbo ìwádìí gbogbo akitiyan àwọn agbófinró tí wọ́n ti ń ṣe látẹ̀yìnwá látìgbà tí wọ́n ti hú òkú ẹ̀ títí di ìgbà tí wọ́n gbé lọ fún autopsy títí di ẹnu ọjọ́ mélòó kan sẹ́yìn tí èsì autopsy jáde kò tí ì sí àrídájú pé ohun báyìí àti pé àwọn èèyàn báyìí ló wà nídìí ikú tó pa Mohbad, bó tilẹ̀ jẹ́ pé àwọn bloggers kan wọ́n fi àwọn nǹkan kan hàn, wọ́n mú méjì pọ̀ mọ́ mẹ́ta, wọ́n mẹ́yọ kan pọ̀ mọ́ méjì pé ó ṣeé ṣe o kó jẹ́ ní báyìí àbí nǹkan báyìí, ṣùgbọ́n síbẹ̀ kò tí ì sí àrígbámú tó dájú lórí ọ̀rọ̀ ikú tó pa ọ̀dọ́kùnrin olórin náà tó dolóògbé. Wòlíì Jeremiah wá sọ àwọn ọ̀rọ̀ tó ṣe kàyéfì nípa ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn tó lọ́wọ́ sí ikú Mohbad wípé ó lè pẹ́ ó sì lè yá, ṣùgbọ́n Ọlọ́run ti pinnu láti ṣe ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad. Kò sóhun tó pamọ́ lójú Elédùmarè, kò sí béèyàn ṣe lè fi ohunkóhun pamọ́ tí ojú Ọlọ́run kò ní tó. Ẹ já gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu wòlíì Jeremiah nípa justice for Mohbad tí àwọn olólùfẹ́ ń wá pé kó wáyé. Ẹ já gbọ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn níbikíbi tẹ́ bá lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ní àkókò yìí. Àwọn ìjà kan wà tí èèyàn ò lè jà fún ara rẹ̀. Àwọn ìgbésẹ̀ kan wà tí ẹ̀dá ò lè gbé fúnra rẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá wá ń gbèjà ènìyàn jà, ẹni tọ́lọ́run bá mi jà fún á ló pọ̀ jù. Olúwa ní kí n sọ fún ẹ̀yin ènìyàn tẹ́ fọ́ síta tẹ́ ń jà fún ìdájọ́ òdodo lórí ikú tó pa Mohbad. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn tẹ́ ń jà fún ikú tó pa Mohbad, ọ̀pọ̀ ń ja ìjà sí àpárá rẹ̀, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń jàjà kan lè mọ̀ wọ́n, ṣùgbọ́n tí wọ́n lúwọ́ ní kí n sọ̀rọ̀ èyí. Láì ṣe pé Olúwa jà fún ènìyàn, tí ènìyàn bá ń jà fúnra rẹ̀ ń tan rẹ̀ jẹ ni. Ọ̀rọ̀ rèé o lórí justice for Mohbad. Òun náà ni wòlíì Ṣẹ́gun Jeremiah ń sọ nípa ohun tí Ọlọ́run máa ṣe. Kò lè sí ìdájọ́ òdodo. Ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún yín, bí ẹ fẹ́ bí ẹ kọ̀, bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ lẹ́ ò ní gbà, Olúwa lòun máa jà. Lóòótọ́ ni ó lè pẹ́ lójú ẹ̀yin ènìyàn, lóòótọ́ ni ó ṣeéṣe kó pẹ́ lójú mọ̀lẹ́bí, ó ṣeéṣe kó pẹ́ lójú ẹ̀yin afẹ́nifẹ́re arákùnrin yìí nígbà tó wà láyé. Ṣùgbọ́n tí mo fẹ́ mọ̀ rèé, bí ẹ fẹ́ bí ẹ kọ̀, ìdájọ́ òdodo tí ò bá tọwọ́ ènìyàn wá, àtọwọ́ Ọlọ́run mi tó dá ayé àti ọ̀run wá. Olúwa ní kí n sọ fẹ́yìn ènìyàn pọ́mọdé yìí ò ní kú àkúgbé. Olúwa ní kí n sọ fẹ́yìn ènìyàn pé ìdájọ́ òdodo máa wà, ṣùgbọ́n lè jẹ́ ìgbà tẹ́ ẹ̀ lérò ó máa dé. Ó lè jẹ́ ìgbà tẹ́yìn ènìyàn ti gbàgbé tẹ́ ò jà mọ́ lọ́lọ́run mi bá wá jà. Ṣùgbọ́n tí mo fẹ́ mọ̀ rèé, tẹ́ ẹ bá rí ìdájọ́ òdodo, ẹ má rò wípé Ọlọ́run ò lọ́wọ́ sí i. Ó ṣeéṣe kí jẹ́ pé ibi tẹ́ ẹ fojú sí kí ọ̀nà má gbàbẹ̀, ibi tẹ́ ẹ wà fojú sí kí ó jẹ́ pé ibẹ̀ lọ́lọ́run ti fẹ́ wá jà. Olúwa lòun máa jà ìjà yìí débi wípé ojú aṣebi máa hàn. Olúwa lòun máa jàjà débi wípé ẹnikẹ́ni yòówù kó lè lọ́wọ́ sí àṣírí rẹ̀ máa tú. Kò ṣe nípasẹ̀ ìjọba, kò ṣe nípasẹ̀ ẹ̀yin ènìyàn làṣírí fi máa tú, bí ò ṣe nípasẹ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ rèé o lórí justice for Mohbad. Òun náà ni wòlíì Ṣẹ́gun Jeremiah ń sọ nípa ohun tí Ọlọ́run máa ṣe. Pápá ìjọba ò lè ká, ó ṣeé ṣe kó wà, ṣùgbọ́n tí mo mọ̀ rèé, kò sẹ́nìkan tó tóbi lórí ilẹ̀ alààyè tí apá Ọlọ́run mi ò lè ká, tí Ọlọ́run mi ò lè mú. Ẹni tí ò lè mú kò tí ì dá, bẹ́ẹ̀ ni kò ní dá. Ohun tí a ní ń sọ rèé, ìdájọ́ òdodo máa wá látọ̀dọ̀ Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Àṣírí àṣebí dẹ̀ máa hàn. Olúwa máa tú àṣírí àṣebí. Ó lè pẹ́ lójú yín, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà Olúwa lóun máa fọhùn, Olúwa máa dé torótoró, Olúwa lóun máa dé tìjàtọ̀ tìjàjọ́, Olúwa máa dé tìdájọ́ tìjàtọ̀ tí ò sẹ́nikẹ́ni tó máa dá dúró tó sì máa farahàn láìpẹ́. Níbikíbi tó bá wà,
tó bá ní ìfẹ́ olóògbé yìí tó fẹ́ kí ìdájọ́ òdodo wà látọ̀dọ̀ bàbá tó dá ayé àti ọ̀run, share mẹ́sẹ̀gì yìí. Àlàáfíà ni fún ọ. Nínú fọ́nrán yẹn rí i pé wòlíì yìí sọ nǹkan kan pé àwọn kan ja ìjà yìí fún ara wọn, bẹ́ẹ̀ àwọn kan ja ìjà yìí láti di gbajúmọ̀, bẹ́ẹ̀ àwọn kan sì ń jà á láti pawó sápò ara wọn. Oríṣiríṣi fọ́nrán náà láti rí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn kan tí wọ́n fi ọ̀rọ̀ Mohbad gbawó lórí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí i pé ó lágbára. Lára ẹ̀ náà ni wòlíì yìí ṣe jáde láti wá sọ ohun tí Ọlọ́run lóun máa ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo ìjà táwọn blogger ń jà fún justice for Mohbad yìí? Èwo ni ẹ rò pé ó dágájá nú ẹ̀? Èwo lẹ rò pé ó jẹ́ tòótọ́? Èwo lẹ fọkàn tọ́? Èwo lẹ rò pé kò ń ṣe gbájú ẹ̀? Kí lè ròyìn pẹ̀lú ohun gbogbo tí wòlíì yìí sọ nípa ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn tó pa Mohbad àti bí wọ́n ṣe ń wá justice for Mohbad? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.